Iyanu
Wọ́n yẹ wọnú mi lọ. Ẹ gbàdúrà. Ọ̀rọ̀ Jésù agbára ìdílé. Kájọ́ òye ìdójúkọ. Mo bí ayé ṣe ń gbàdúrà. Wọnú mi, 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 aha, aha, wọnú mi, 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 aha, 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 aha. Jésù Olúwa wa, sórí mo ṣe dúró yẹn máa bí àgọ́ yẹn máa pariwo ìdè tí ó jẹ́ ìṣàṣetì. Ìdè tí ó jẹ́ ìṣàṣetì, ó yá dá, 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 dá. Ó lè jẹ́ talọ́ntàkùn, sábà já. Ìdè tó máa jẹ́ kí ìṣàṣetì láyé, ó yá dá lọ́rọ̀. Ẹ sọ ní àdúrà. Ní àgọ́ yẹn, ní àgọ́ yẹn, ní àgọ́ yẹn. Ìdè àṣetì, ó yá dá, 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 dá. Thank you, Father. Èèyàn kan bẹ láàrin wa torí rẹ mo ṣe dákẹ́ ó yẹ kó gbà náà yẹ kó pariwo bí wòlíì kó pariwo dáadáa ìdè tí ó jẹ́ ìṣàṣetì kó bẹ lára mẹ bí mo ti rí àgọ́ mẹ wọ́n yà já ẹ gbàdúrà. Ó dẹ̀ fi ọdún mẹ́ta gbọ́ dáadáa ó ti ráyè rẹ̀ ó pé ọdún mẹ́ta ó rẹ̀ kí ìgbésẹ̀ lọ́kọ̀ lórí rẹ̀ ibi tó wà láwọn àtà dúró kó gbàdúrà ẹ̀ dáadáa. Ó wà láàrin wa ó ti kọ́ ilé yẹn ó ti lé ní 6 years gbọ́ dáadáa ọdún mẹ́fà ó ti lé ní 6 years tó ti gbé ní LinkedIn ó dẹ̀ wà bẹ́ẹ̀ ó rí ìgbọ̀ngàn ṣe sí mọ́ gbàdúrà ẹ̀ dáadáa ní ìyí ó jáde kúrú bẹ́ẹ̀ báyìí orúkọ Jésù lẹ́ẹ̀kan agbára ẹ̀mí mọ́ ní ìgbà méje ó ṣe pé nínú orúkọ Jésù lẹ́ẹ̀kan agbára ẹ̀mí mọ́ ní ìgbà méje agbára àṣetì tó bẹ ẹ̀kọ́ bẹ lẹ́yìn yẹn bàbá dídú ẹ̀ dáadáa nígbà tó bá gbàgbọ́ ẹ̀ torí ẹ̀ ní àpò àpá ìpinnu jáde má jẹ́ kó wọ ara rẹ̀ wáyé orúkọ Jésù lẹ́ẹ̀kan agbára ẹ̀mí mọ́ ní ìgbà méje agbára àṣetì tó ń bẹ lára mi bí mo ṣe ń mi àtọ́ obìnrin kan bẹ láàrin wa ó máa ń bá gbogbo oyún agbára àṣetì yẹn ni tó o bá gbàdúrà dáadáa láàárọ̀ ẹ̀mí yẹn máa jáde ó máa ṣe é mi kó lọ́tọ̀ pariwo dáadáa orúkọ Jésù lẹ́ẹ̀kan agbára ẹ̀mí ló ní ìgbà mi agbára àṣetì tó ń bẹ lára mi bí mo ṣe ń mi àtọ́ mi wọ́n yẹ jáde ẹ sọ ní àdúrà. Àti lọ gbọ́ dáadáa mi sọ pé ẹ̀kan tí ìkìlọ̀ ìtọ́ni ní kò tẹ̀lé ó ti gbìyànjú àti lò lóyìnbó ní ìgbà mẹ́ta kò bọ́ sí wáṣíkà ó wà láàrin wọn bí ó ti tẹ́ iṣẹ́ mẹ́ta láàrin ọdún mẹ́ta iṣẹ́ mẹ́ta
mẹ́tẹ̀ẹ̀ta kò sì ṣe èkó sì gbé kan ó wá dàbí kó tó bá wọlé bọ́ síta pariwo dáadáa níbi tó wọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀kan agbára ìlú mọ́ ní ìgbà mẹ́ta ògo tí wọ́n rí lára mi ọ̀fẹ́ pàmí ògo tí wọ́n rí lára mi ẹni tẹ́ wọ́n ní ẹ̀ẹ́mẹ̀ gbọ́n tí mo sọ dáadáa má pọ̀ jáde ìtọ́ni ní orí ẹ̀ jáde gbọ́n tẹ́lẹ̀ ni wọ́n sọ dáadáa kí ó wà bí o ti tra ìwé ìlú ní ìgbà mẹ́ta kò bọ́ sí ni o jáde ó wà bí mo ti gbìyànjú iṣẹ́ mẹ́ta láàrin ọdún mẹ́ta tó kò sí dọ́là wọn ni mo jáde pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan agbára ìlú mọ́ ní ìgbà mẹ́ta ògo tí wọ́n rí lára mi tọ́pọ̀ mi rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi olúwa ìfọ̀ òwò yẹn ló wà àgbáyé nígbà tó bá di kí gbogbo àgbáyé kò sọ́gun tó mọ̀ yẹ àgbáyé ẹ̀ka ìwọ dára olúwa Jésù lẹ́ẹ̀kan agbára ìwọ ní ìgbà mẹ́ta ògo tí wọ́n rí lára ọmọ mi tọ́pọ̀ mi rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọmọ mi olúwa sọ́gun òwò àgbáyé ẹ̀fọ́ ní àdúrà.
ti ké lọ ó yá wù padà irú òkú mi tá a ti ké lọ ó yá wù padà ẹ̀kọ́ àkàrà ní àbàtà báyìí kàkọ́ ní ẹ̀fẹ̀dà wọ́n kàwé pàdé ìlú yìí òkú ọ̀gbẹ́yàwó yẹ gbọ́dọ̀ padà sí ọ lára bẹ́ẹ̀ ni òkú ọ̀sẹ̀ ní gbọ́dọ̀ padà báyìí pàdé ìlú nígbà lọ àgbẹ̀ pàdé ìgbà mẹ́ta irú òkú mi tá a ti ké lọ ó yá wù padà nípa iná ẹ̀fọ́ yẹn lọ. Nítorí mo wá síwájú ọlọ́run ayérayé, máa jẹ́ mọ́ ìbàbá mi dá, máa jẹ́ mọ́ ìbàbá tó bẹ̀ lórí òkè láti ṣe yẹn. Ara àkàkọ́ sábà yàrá, òun bẹ́ẹ̀ fọwọ́ sẹ́, ẹ̀rí ẹ̀yẹ, lọ́wọ́ Jésù, èyí ló bẹ̀rẹ̀ sí ní yíyọ. Ohun tó ń dé èrè rẹ̀ kàmọ́, ohun tó ń kọ́ èrè rẹ̀.
Thank you, Father. Ẹ wà táwọn Jésù. Ẹ máa lọ gbòòrò. Ó wà láàrin wa ní ọmọ lọ. Ó wà láàrin wa ní gbogbo ìgbà àgbà òróró tó yọ ọwọ́ wa. Kábẹ̀rẹ̀ ọgọ́rùn-ún ọjà sí láti ọ̀sẹ̀ tó kọjá. Kíákíá ó wà láàrin wa ní ó ti lé ní 30 years 30. Ní òní tí mo ti something now. Ó ti lé ní 30. Àbó ti súnmọ́ 30 gẹ̀ẹ́gẹ́. Ó yẹ kó o ti di gbogbo yá kákẹ́ ẹni tí ó máa bá ọ sọ̀rọ̀ lọ́kùnrin àti pé kó o tó bèrè tó máa bá sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo rẹ̀ dàbẹ́ ní pé àlá ni kò wá sí ìmúṣẹ ó wà kí o yẹ ìjókòó ó wà láàrin tètè jáde àbó máa tó fọmọ rẹ ní tètè jáde ẹ pariwo ẹ̀yin tẹ̀ wá ní pẹpẹ ẹ lọ́wọ́ ìwé ní ìsókè gbogbo tó ní kí n máa ṣàṣetì ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó wọ̀ fún ọba tiẹ̀ ní kó má gbà wọ́n tó síbẹ̀ gbogbo tó ní kí n máa ṣe àṣetì gbogbo tó ní kí n máa mú kó wá gbọ́ gbogbo tó ní kí n máa ṣe àṣetì ohun tó ní kí n máa mú kó máa gbọ́ ó yá Ọlọ́run ó yá gbọ́ ọ̀fà ikú ohun tó ní kí n máa ó lè dẹ́yìn ó lè dẹ́yìn tó ti kú ó lè tó ta gbèsè ohun tó ní kí n máa ṣe àṣetì ohun tó ní kí n máa ṣe kí n máa bọ́ wọ́n yẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó yẹ kó ọ̀pọ̀ ikú ẹ̀kọ́ àdúrà. Ẹ̀yin òfin tẹ ikú ọkọ̀ ọmọ ẹ̀ka fún ọmọ ẹ̀ dáadáa. Olùkọ́ ẹ̀kọ́ ọmọ ẹ̀ ṣe àṣẹ. Ó yẹ kó máa kó máa bọ́. Ó yẹ kó àti ìdádó lára mi lára ọmọ ó yẹ jáde. Wà á gbé ara orúkọ Jésù lẹ́kọ̀ọ́ iná nígbà méje àmì àmúbọ́ tó ń bẹ lára mi àmì àmúbọ́ tó ń bẹ lórí mi àmì ìdádó tó ń bẹ lórí mi ó kó ẹgbẹ́ kàlá kó wá sọ pé àmì àmúbọ́ kọ tó bá yóò bẹ̀rẹ̀ jẹ àmì àmúbọ́ àyà àmì àmúbọ́ kọ àmì àmúbọ́ àyà lórí mi ó yẹ ká iná jáde lára mi ẹ gbàdúrà. Láti òkè ọ̀sán wọlé láti ẹ̀kọ́ lè bọ́. Owó káàkiri àṣetì nínú ayé ní ti ìgbéyàwó. Tó ń wọlé sọ́n tó lórí pẹpẹ yẹn mo ní kó tó mi lórí. Àṣetì kájé ní lórúkọ Jésù ó bàrà. Àmúbọ̀ ọkọ àmúbọ̀ ayá lórúkọ Jésù ó dọ̀pẹ́. Ìdáná ó ti bọ̀. Jésù Kristi Olúwa wa. Pàtàkì ẹ̀ Kristi. Mú òróró rẹ̀ jáde. Mú òróró rẹ̀ jáde. Bàbá ní mo rọ Jésù. Agbára ẹ̀ lọ́wọ́ lóore lọ. Ẹ̀jẹ̀ tó ẹ̀jẹ̀ Jésù wọ́n lóore lọ. Agbára ẹ̀ lọ́wọ́ lóore lọ. Ẹ̀jẹ̀ Jésù wọ́n lóore lọ. Agbára ẹ̀ lọ́wọ́ lóore lọ. Àpè agbára ẹ̀mí mímọ́. Agbára ẹ̀mí mímọ́. Agbára ẹ̀mí mímọ́. Agbára ẹ̀mí mímọ́. Lórí gbogbo òróró tá a lọ sókè. Lórúkọ Jésù kò yá wọ́n lóore. Lórúkọ Jésù Kristi agbára kì í bá ti Ọlọ́run orí òkè láti ṣe ìdáná agbára ìlú wọn lórúkọ Jésù kó wọn lóore rẹ ìwọ olórúkọ yẹn gbàgbà bá a ṣẹ gbàgbà bá a ṣẹ Jésù wọlé wa. Ọwọ́ ọ̀tún rẹ̀ fi òróró sí ọwọ́ ọ̀tún rẹ̀ kó o lè fi dání lẹ̀ ẹ̀mẹ̀ ọwọ́ ọ̀tún rẹ̀ fi òróró sí
agbára kan bẹ, agbára kan bẹ, agbára kan bẹ, nípa ayé òní kára. Agbára kan bẹ, agbára kan bẹ, òní agbára kan bẹ, nípa ayé òní kára. Agbára kan bẹ, agbára kan bẹ, agbára kan bẹ, nípa ayé òní kára. Orí ẹ̀ ló ṣe ní ká wá sí ìlú náà. Agbára ẹ̀mí mímọ́. Wọ́n lọ ọwọ́ ọ̀tún rẹ̀. Orí ọwọ́ ọ̀tún rẹ̀ ló ń pakọyọ. Ọwọ́ ọ̀tún wa sì máa falẹ̀. Pariwo dáadáa, agbára ẹ̀mí mímọ́. Agbára ẹ̀mí mímọ́. Wọ́n lọ ọwọ́ ọ̀tún rẹ̀. Ẹ gbàdúrà. Àṣẹ tó ń fa ìrèjẹ lọ́wọ́ mi. Bí mo ti ń yọ ọwọ́ mi, ó yẹ jáde. Àṣẹ tó ń fa ìrèjẹ lọ́wọ́ mi, ó yẹ jáde lọ́wọ́ mi. Ẹ gbàdúrà. Àṣẹ tó ń fa ìrèjẹ lọ́wọ́ mi, ó yẹ jáde lọ́wọ́ mi. Ó yẹ jáde lórúkọ Jésù. Àṣẹ tó ń fa ìrèjẹ lọ́wọ́ mi, ó yẹ jáde lórúkọ Jésù. Àṣẹ tó ń fa ìrèjẹ lọ́wọ́ mi. Olóhùn rí pé ilé kan sì wà, ó sì jẹ gbogbo àwọn ọwọ́ ọ̀tún ó sì jẹ tán. Wọ́n ò nílò ẹnìkan láti sọ fún un pé àṣedànù rẹ̀. Ilé kò sọ ọwọ́ bẹ̀ mọ́, kò sí ọwọ́ bẹ̀ mọ́. Èyí lè máa ra wọlé lórí ayé kò sí ọwọ́ bẹ̀ mọ́. Pápá ọwọ́ ọ̀tún yẹn lọ sókè. Kó pariwo àṣẹ ilẹ̀ mímọ́. Àṣẹ náà ni. Ó yà kọ́ lọ́wọ́ mi. Àṣẹ ilẹ̀ mímọ́. Ó yà kọ́ lọ́wọ́ mi. Ẹ gbàdúrà. Àṣẹ náà ni. Ó yà wọlé lọ́wọ́ Jésù.
àbọ̀dẹ̀ tó ti wọ́n lọ́wọ́ mi ó yá pa iná jáde gbogbo àbọ̀dẹ̀ tó ti wọ́n lọ́wọ́ mi ó yá pa iná jáde.